ti ṣẹlẹ̀ o àlùjọ yẹn ti ń pọ̀ o níbo lẹ wà o ẹ wá wo bèbè oníjó tó yí bèbè tó ń díjú mo tún mọ bèbè oníjó kí ló ṣẹlẹ̀ tó ń dájó sọ́ọ̀mọ tẹ̀lé mi lọ́lé mo lọ́mọ bèbè oníjó gbèmọ̀ wípé bèbè oníke mo wípé bèbè oníke èmi bèbè ń jẹ́ ẹ̀ máa ríran wò ẹ̀ máa rí èmi ń jẹ́ ẹ̀ máa ríran wò ẹ̀ máa rí ẹ̀ máa rí o rẹpẹtẹ ijó ẹ̀ máa rí ẹ̀ máa rí o rẹpẹtẹ ijó ẹ̀ máa rí pàpàǹbà rẹpẹtẹ ijó ẹ̀ máa rí pàpàǹbà rẹpẹtẹ ijó ẹ̀ máa rí àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò rẹpẹtẹ àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò rẹpẹtẹ ambassador papa ẹgbẹ́ bigibigi olùrọ́mí lórí títì ẹ sáré kò gba gidi ẹ farabalẹ̀ ká gidi agbáwọ̀dẹ ni mí oríyẹ̀mí ògidì gan permutation lórí fújì mo dẹ̀ mọ calculation òrùwúrú tó di answer kan o lórí wa òrùwúrú tó di answer kan lórí wa ẹni ń jẹ́ ẹ máa ríran wò ẹ máa rí ẹni ń jẹ́ ẹ máa ríran wò ẹ máa rí ẹ máa rí o rẹpẹtẹ ijó ẹ máa rí o rẹpẹtẹ ijó ẹ máa rí pàpàǹbà rẹpẹtẹ ijó ẹ máa rí pàpàǹbà rẹpẹtẹ ijó ẹ máa rí àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò rẹpẹtẹ àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò rẹpẹtẹ. Áfíríkà máa ti fi Yorùbá lè yí gbogbo ní Marina lágbájá ní kò mọ̀ sí jù mo péré mo pé lù yé òyìnbó kó wá sọ̀rọ̀ ọ̀tún dáadáa náà ọmọ alágbèéká pàkọ́nà kí ó láti pẹ̀lú sáré bàbá nígbà bá lè wí. Ìkọlá ní ọmọ ṣẹ̀ṣẹ̀ fún mímọ́ lè fà àjà paríjà lóde kí ó kọ́lá ṣe ọmọ bá pẹ̀lú bá ẹ̀rí mọ́ta. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Musalama fún gbogbo onílé, musalama fún àlejò, musalama fún gbogbo ọkùnrin àti obìnrin nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ máa rí o rẹpẹtẹ ijó ẹ máa rí ẹ máa rí o rẹpẹtẹ ijó ẹ máa rí pàpàǹbà rẹpẹtẹ ijó ẹ máa rí pàpàǹbà rẹpẹtẹ ijó ẹ máa rí àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò rẹpẹtẹ àwọn ọmọ ọlọ́dún wọ́n yẹra wò rẹpẹtẹ. ẹ̀yin dárò bóṣù pàdé orí òkìkí tẹ bá rántí tẹ bá bó ti kọ́lékọ́ láti ilẹ̀ tẹ bá rántí. àròbọ̀ sáyé di ìdánwò orí òkìkí tẹ bá rántí tẹ bá bó ti kọ́lékọ́ láti ilẹ̀ tẹ bá rántí. creativity mi yàtọ̀ bàtà mi nǹkan ọmọ òun. ìwọ wọ̀ lóru kò bèrè lọ́jọ́ fi sì kan sọ o. mo kí wọn ní gbàrà mo kí wọn ní gbòòrò mo kí gbogbo ọmọ ayé ò tí kékeré tèmi tọ́ sí o. mi ò ní wáyé tí nínú ayé onígbà kan tí n bá rí yíyan wá jẹ́ pé ẹ̀tọ́ kíkún lọ. mo kí wọn láì jáde kan gbogbo ọmọ ayé. Mo kí gbogbo lọ́balọ́ba lóyè nílẹ̀ Káàárọ̀ Oòjíire. Ìbà Ọlọ́run ọba mi àjíkí, ọba mi àjíkẹ́, ọba mi àjírònú kàn. Ọba àná, ọba ìní, ọba ọ̀la, ọba títa ayérayé, ọba tí kìí kú, ọba tí kìí rùn, ajagun máa ń fìtìbọn ṣe, ọba tí ń pani, ọba tí ń jí ni, ọba láti lẹ́yìn ẹ̀dá, ọba tó ní ká máa bẹ, ọba tó ní tó máa bẹ bí bẹbẹ ṣe ń bẹ, ọba tó ní ká máa bẹ nígbà tí bẹbẹ ò bá tún ní símọ́, wọ́n lọ́ba àrí ìyá àlá ológo jùlọ gbanigbani, ọba tí ń gbani, ọba tí ń lani, ọba tí ń fi ọ̀nà síbi tẹ́ẹ̀dẹ́rọ̀ bẹ́ẹ̀ kókò sọ́nà sí, ọba tó lànà sórí òkun pupa, ọba wímáyẹ̀hùn alágbádá iná aláwọ̀ tẹ̀lẹ̀ oòrùn ọ̀rọ̀ ọmọọṣẹ́ fàyàtì paríparí ọlá olùfinimọ̀nà bàbá Elédùmarè ìbà lónìí ẹ jẹ́ kí bàmí kó ṣe o. ìbà gbogbo lọ́balọ́ba nílẹ̀ Káàárọ̀ Oòjíire, ìbà gbogbo lóyè ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà, ìbà jáwéjáwé o, ìbà wégbòwégbò, ìbà gbogbo ẹ̀yin aláwìroko, ìbà gbogbo aláwìrodò, ìbà oyún inú, ìbà
oko tó soríkodò tí ò ṣoje, ìbà òbò tó soríkodò tí ò ṣẹ̀jẹ̀, ìbà gbogbo ẹ̀yàn alágbára ayé o. Èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, MC Olúọmọ Abìwà pẹ̀lú ọmọ Àyàngádé, ọmọ yíyọ ẹkùn tó jókòó láwí, ọmọ ànlébọ̀lẹ̀ yìí, Jagunlabi lára iwájú, ọmọ ẹkùn tára kìí ṣègbè rẹ̀ níjà. Mo ṣèbà lónìí o, ẹ jẹ́ kójú mi ṣe o. Kọ́rọ̀ mi má bàa dàbí ewúrẹ́ tó wọlé tí ò kágò, tó dẹran àmúso, àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò, tó dẹran àmúso. Kí èmi ọmọ yín, àbúrò yín, tí ẹ mọ̀ bẹ́ẹ̀ ni mo wó, òdú ni mí kì í ṣàìmọ̀ fòlóko yín. MC Olúọmọ Abìwà pẹ̀lẹ́ ọmọ Àyàngádé, ọmọ yíyọ ẹkùn tó jókòó láwí, ọmọ ànlébọ̀lẹ̀ yìí, Jagunlabi lára iwájú, ọmọ ẹkùn tára kìí ṣègbè rẹ̀ níjà. Èmi náà kọ́, Ọlọ́run bá mi òkè ni, ọba tó ní kí n máa bẹ bí ẹ ṣe ń bẹ, ọba tó ní kí n máa nìṣó kí n má ṣe bẹ̀rù. Ẹni tó bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run kì í jogún òfo. Àtẹ̀mí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ pátápátá lórí ètò yín Àṣà Yorùbá Dùn, àní jogún òfo pẹ̀lú ògo Ọlọ́run, àní pòfo, àní ròfo, àní pàdánù, tọmọtọmọ, tẹbí tará tọ̀rẹ́ tójúlùmọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ọtí tútù ló dá, oúnjẹ tútù ò dá. Gàrí kíkọ̀ bẹ́ẹ̀ ta ọ̀fẹ́ tó bá kan. Obìnrin tó lẹ́wà tí ó bá níwà mo borí. Èyí tó bú rẹwà tí ó tún níwà ló sùn mí. Àmì ọ̀rọ̀ gbọ́dọ̀ ní kókó, ẹ̀kọ́ ni ò gbọ́dọ̀ ní. Ọtí tútù ló dá, oúnjẹ tútù ò dá. Gàrí kíkọ̀ bẹ́ẹ̀ ta ọ̀fẹ́ tó bá kan. Obìnrin tó lẹ́wà tí ó bá níwà mo borí. Èyí tó bú rẹwà tí ó tún níwà ló sùn mí. Tó bá lọ ṣe kọ́ta tẹ́lẹ̀ ọkọ̀ ṣe mọ̀ mí mọ̀ ẹ́. Kàkọ́ bẹ̀rẹ̀ láti ṣe sùnkínsùn. Kùtẹ́ yóò lè jẹ́ kéèyàn máa wò lẹ́fẹ̀ òun. Àfi fẹ́ wẹ̀rẹ̀. Ẹ káàbọ̀ sí orí ètò wa, ètò yín Àṣà Yorùbá Dùn. Orí ètò Àṣà Yorùbá Dùn la wà báyìí. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wípé ibi tí ẹ ti bá wa lónìí ó máa ń rí bẹ́ẹ̀, yóò mọ̀ rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. Ilé ayé, ilé asán, àfọwọ́bàsílẹ̀ òun ni ilé ayé. Kí la mú wá sáyé, kí la fẹ́ mú lọ. Ètò wa tòní, ètò aládùn, ọ̀rọ̀ ìrírí ayé lápapọ̀ náà ni. Ìrírí lọ́tún, ìrírí lósì, bí ọ̀rọ̀ tó yẹ pé kí ló ti rí, kí ló ti rí, kí ló rí tó ń jọ ọ́ lójú, kí ló gbọ́ tó ń jọ ẹ́ lójú, kí ló ti gbọ́. Àkọlé tòní, ọ̀rọ̀ ìṣítí ni a ó fi tèmi ṣe fúnra wa. Ṣùgbọ́n kí tó rí pé a wọnú ètò wa, ètò yín Àṣà Yorùbá Dùn, a kọ́ fi àkókò yìí a fi kí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá tí wọ́n ń bẹ pẹ̀lú wa lórí ètò báyìí. A kí ìyá wa, a kí àwọn olólùfẹ́ wa, Ọlánìkẹ́ Fúnmi Ọláyẹmí, ẹ ṣé, ẹ káàbọ̀ ìyá wa. A kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò wa, ètò yín Àṣà Yorùbá Dùn. Bákan náà a kí bàbá wa Àjíbóyè Rótìmí Rosamedia, ẹ káàbọ̀ sí orí ètò wa pẹ̀lú ògo Ọlọ́run. Kò ní sú yín, kò ní rẹ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run. Wàhálà yín kò ní já sásán. Mo kí ìyàwó Janet Oyíndàmọ́lá Olúwatìmílẹ́yìn, ẹ ṣé, wọ́n ní a kú Jímọ̀ olóyin, pẹ̀lú ògo Ọlọ́run. Àánú tí ń bẹ nínú Jímọ̀, oyin tí ń bẹ nínú Jímọ̀, ọlá ìgẹ̀ tí ń bẹ nínú ọjọ́ Jímọ̀ tí ń ṣọjọ́ Ẹtì yóò jẹ́ tí èmi àti tiyín àti gbogbo olólùfẹ́ pátápátá pẹ̀lú ògo Ọlọ́run. A kí yín pé ẹ kú àbọ̀ sí orí ètò wa. Bákan náà a kí ìyá wa Yusuf Fausat Alájà Ìdòwú, mo kí yín, ó mama ìrádà, mo kí yín pé ẹ kú àbọ̀ sí orí ètò wa, ètò yín Àṣà Yorùbá Dùn pẹ̀lú ògo Ọlọ́run. Kò ní sú yín o, kò ní rẹ̀ yín, wàhálà yín kò ní já sásán pẹ̀lú ògo Ọlọ́run. Wọn ní gbókọ ọmọ sílédè yìí. A kí gbogbo wa ní ọlọ́kanòjọ̀kan, ẹ bá wa máa share fídíò wa, ẹ máa like, ẹ máa share, ẹ dákun, pẹ̀lú ògo Ọlọ́run. A ṣe jèrè ní ti gbogbo wa pẹ̀lú ògo Ọlọ́run. Àjọ jèrè ni pẹ̀lú ògo Ọlọ́run. Àní pòfo, àní ròfo, pẹ̀lú ògo Ọlọ́run. Mo wá kí bàbá mi Àríkéwúyọ̀ Azeez Simple láti ìlú Àgọ́wòye. Bàbá mo kí yín, mo kí Ọmọ́nìkẹ́ Ọláìdé, mo kí yín o, mo kí yín lọ́lọ́kanòjọ̀kan, mo kí yín tológun, mo kí yín tẹ̀mítẹ̀mí. Bákan náà mo kí bàbá mi Baálẹ̀ Ọ̀nàbẹ̀là Adékọ̀yà, mo kí yín, mo kí yín, mo kí Kẹ́mi Agboola, mo kí Balógun Tèmítọ́pẹ́ Olúwakẹ́mi. Bákan náà a kí gbogbo apáta Honorable, my Honorable His Excellency Sir Honorable Ọ̀bàgùn Yunus Abíọ́dún, bàbá mo kí yín o, mo kí yín pẹ̀lú ògo Ọlọ́run. Láìpẹ́ láì jìnà Aso Rock ló kàn pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ ti ń gùnkè, ẹ ní wálẹ̀ láyé, ẹ ní jábọ́ pẹ̀lú ògo Ọlọ́run, ẹ ní ṣìrìn, ẹ ní ṣìsọ.
ọfà ayé kò ní báyìí pẹ̀lú òkú ọlọ́pẹ̀ láṣẹ tó máa rẹ̀ gbogbo ọlá akí miss yeti akíyín miss yeti akíyín akí gbogbo wa náà la kí pátápátá látòkè délẹ̀ àti àwọn tí wọ́n tún máa darapọ̀ mọ́ wa ẹ má gbàgbé náà bá bèè pé orí ètò lẹ́wà orí ètò àṣà Yorùbá dùn la wà báyìí ó ṣe wá lànà wípé ibi tá a ti máa ń pàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn nǹkan kan sí nǹkan kan ó kọlù nǹkan kan rọ́ọ̀lù nǹkan kan kò jẹ́ kí a lè ní àǹfààní láti dé ibẹ̀ lónìí ṣùgbọ́n a bẹ̀ Ọlọ́run yìí pé pẹ̀lú ògo Ọlọ́run kó síbi tá a ti pàdé ara wa tá a ní gbádùn ara wa gbogbo bí tẹ́ bá ti pàdé wa à ń gbádùn ara wa náà ni kò ní sú wa kò ní rẹ̀ wá pẹ̀lú ògo Ọlọ́run àbùsí tolókun àbùsí tọlọ́sà pẹ̀lú ògo Ọlọ́run àpò ṣàṣàmùrà kì í gbẹ àpò gbogbo wa kò ní gbẹ ọ̀dà owó kò ní dá wa ọ̀dà owó kò ní dá wa a ti ń gòkè àníwálẹ̀ láìláyé pẹ̀lú ògo Ọlọ́run ibi tí àwọ̀ mọ́tò dé ànífẹsẹ̀ rìn débẹ̀ pẹ̀lú àṣẹ Ètùmàrè ìpadà sáburú ìpadà sáìta kò ní ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ èmi àti yín àti gbogbo ìlú olùfẹ́ wa apostol ẹ̀rí fẹ́ràn mi Ọbalolúwa bàbá mi mo kí yín pé ẹ kú àbọ̀ sí orí ètò àṣà Yorùbá dùn èmi ọmọ yín náà ni o àbúrò yín MC olú ọmọ àpẹ̀lẹ́ ọmọ àyàngadé ọmọ yíyọ ẹkùn tòjòkọlà wí ọmọ à ń lè bọ́ọ̀lẹ̀ yìí jagunlabi lára iwájú ọmọ ẹkùn tálákìṣì gbèrè ẹ̀ níjà ẹ káàbọ̀ sórí ètò wa. Àpọ̀mọ́ máa wẹ̀yìn, àpọ̀mọ́ máa wẹ̀yìn, omi Olúwa kọjá lómi. Májẹ̀já lulẹ̀ lẹ́yìn Ọlọ́run, omi Olúwa kọjá lómi. Torí ẹni tó ń gbẹ́nu mi, oṣù pọ́pọ́ ẹlẹ́la, ẹni tí mo fẹ̀yìntì ṣe pé níjà rárá. Bàbá mi tó fún mi lọ́rùn sọ, ṣe bá dé jọ. Ẹni tó ń gbẹ́nu mi, ojú gbogbo ayé lọ. Ẹni tí mo fẹ̀yìntì ò ṣe pé níjà rárá. Bàbá mi tó fún mi lọ́rùn sọ, kò ṣe bá dé jọ. Torí ẹni tó ń gbẹ́nu mi, oṣù pọ́pọ́ ẹlẹ́la, ẹni tí mo fẹ̀yìntì ṣe pé níjà rárá. Bàbá mi tó fún mi lọ́rùn sọ, ṣe bá dé jọ. Ẹni tó ń gbẹ́nu mi, ojú gbogbo ayé lọ. Ẹni tí mo fẹ̀yìntì ò ṣe pé níjà rárá. Bàbá mi tó fún mi lọ́rùn sọ, kò ṣe bá dé jọ. Ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin tèmi ẹ káre. gbogbo ẹ̀yin olólùfẹ́ apáta ẹ káre gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń fẹ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín Rosa Media Record àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo àkókò bàbá wa ẹ̀rí fẹ́ràn mi Ọbalolúwa àdúpẹ́ lọ́wọ́ yín Àríkéwúyọ Azeez Simbo ọ̀rẹ́ mi bàtàtà ọ̀rẹ́ mi láti kékeré láti gbà ìwé wa àdúpẹ́ lọ́wọ́ yín bàbá ìyá wa Janet Olúwatìmílẹ́yìn àdúpẹ́ lọ́wọ́ yín Ọmọ́nìkẹ́ Ọláìdé àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo àkókò bàbá mi ọ̀nàrẹ́bù Ọbàdùn àdúpẹ́ lọ́wọ́ yín Yusuf Hausat tẹ́ ń fẹ́ wa tẹ́ ń fẹ́ràn wa tẹ́ ń tẹ̀lé wa ní gbogbo gbà lóòrèkóòrè àdúpẹ́ lọ́wọ́ yín ọpẹ́ lọ́wọ́ máa dá lọ́sẹ̀ tó kọjá ọpẹ́ là dá àdúpẹ́ lóríṣiríṣi àdúpẹ́ títí bíi ká má kúrò orí afẹ́fẹ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá ọ̀sẹ̀ tẹ̀lé náà ọpẹ́ náà látún wá dá torí pé ẹni tá a bá ṣe ní lóore bí ò bá dúpẹ́ gẹ́gẹ́ bí ọlọ́ṣà kò ní ẹrù ni àdúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátá o. Double connection, báyọ̀ rúbọ̀, èèyàn báyọ̀ òye, adé ẹ̀yọ̀pọ̀, adé ìyájú, wọn lọ́pọ̀ Orin wa, wọn ló orin wa, wọn ló orin wa, ó ti advance, síwájú, wọn ló ti progress o. síwájú. Ayọ̀délé mọ́mọ́dún tí wọ́n bá ṣe ọgbọ́dún sí délé nínú London ló gbé pé fún property social. Èèyàn ṣe mú nípa ìgbà nílé ńlá. Èèyàn ṣẹ́gbẹ́ ṣàṣàbí mú rọ́lọ́tì. Kọjọ́ra ambassador Yorùbá. Ìyọ̀nù ìṣàkàgbẹ́ sí ọ̀jájá. Ayọ̀dámi Júbírì là ní Manchester ń kọ́. Tìlẹ̀ ìtajú délé Àbújá. Akọ̀tọ̀ àmúná ẹ̀fọ́ aláṣẹ ń kọ́. Ìyàkọ̀tún àbíkẹ́ ìmọ̀ ní Manchester ń kọ́. Dr. Dàpọ̀ Mọ́ṣúbì ní Manchester ń kọ́. Ìyòsìn Adékọ́lé ní ìmáàmù ní Manchester. Wọ́n lọ kọ́ Orin wa, wọ́n lò orin wa, wọ́n lò orin wa,
kí ni ìbá máa ṣe bí kò gbé kí n máa gbégbá ọpẹ́ ní gbogbo ìgbà. Ètò àṣà Yorùbá dùn jẹ́ ètò kan gbòógì tó pé ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ máa wòye pé kí ni èrò ọkàn arákùnrin yìí tó fi wò sùsùn tó ní òun gbé ètò kan kalẹ̀ tó ń jẹ́ ètò àṣà Yorùbá dùn, tó ti jẹ́ pé àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá òun làgbà níbi gbogbo tí gbogbo tẹrútọmọ tó bá ti joyè tí wọ́n ń wárí fún, tí wọ́n ń wárìrì fún, tí wọ́n ń kọ́ ìṣe wa. Àwa ọmọ káàrọ̀ òjíire gangan, àwa jẹ́ ọmọ káàrọ̀ òjíire, àwa wò sùsù títí àwa fi ìṣe wa, àṣà wa, àwa lẹ̀ wọ́n fẹ́ jọ wá lójúmọ́. Àwa ń kọ́ àṣà tí ò tọ́, àṣà tí ò bójúmu, àṣà tí ò yí ọmọlúàbí láàrin ìlú, láàrin ẹgbẹ́, láàrin ọ̀rẹ́. Àṣà Yorùbá dùn, ó dùn ó lárinrin. Gbogbo nǹkan tí ń jẹ́ àṣà pátápátá nílẹ̀ káàrọ̀ òjíire òun ló dùn tó lárinrin. Kí tàbá ní ká wọnú àṣà lọ, kí là pè ní àṣà gangan? Torí kò yí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn, ṣùgbọ́n tó máa ń dùn mí jì ní wípé ó ṣe mí láàánú lọ́pọ̀lọpọ̀ ìgbà wípé gbogbo ìgbà tí a bá ti ń gbé lọ́tùn lósì tá à ń gbìyànjú nípa ìlọsíwájú ilẹ̀ káàrọ̀ òjíire, ọmọ Yorùbá, àwọn ọmọ adúláwọ̀, gbogbo bá a bá ṣe ń gbé lọ́tùn tá à ń gbé lósì, ọ̀pọ̀lọpọ̀ a sì máa gbìmọ̀ pọ̀, wọ́n sì máa jókòó mẹ́ta mẹ́rin, wọ́n sì máa yápá láti máa wá bí wọ́n ṣe dojú ilẹ̀ káàrọ̀ òjíire bolẹ̀. Gbogbo ẹnikẹ́ni tàbí nílẹ̀ káàrọ̀ òjíire tàbí tó jáde látara ọmọ káàrọ̀ òjíire tó ń wá ìṣubú ọmọ káàrọ̀ òjíire tàbí tó ń wá ìfàsẹ́yìn fún gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire, ilẹ̀ káàrọ̀ òjíire yóò bí wọn o. Torí pé bàbá wa Ìgè Abíọ́dún Ìbà Gani Adams, àwọn náà wọ́n gbìyànjú títí wọ́n tiraka lọ́tùn lósì pé kíyà má jẹ wá, kọ́ má kó wa lẹ́rú, kọ́ má kó wa lógún, kọ́ má kó wa lẹ́rù, kọ́ má kó wa lọ́mọ, kọ́ má sọmọ wa dẹrú. Gbogbo ìgbìyànjú wọn kò sẹ́ni méjì tó jẹ́ agbódegbà ìfanisẹ́yìn tàbí ìjánikulẹ̀ lórí ojú ọ̀nà tí wọ́n wà náà bí kò ṣe àwọn ọmọ káàrọ̀ òjíire náà ni. Ọjọ́ wo la fẹ́ kúrò nídìí ọ̀tẹ̀? Ọjọ́ wo la fẹ́ sinmi ogun? Ọjọ́ wo gangan la fẹ́ lànà ara wa sójú àsọ títí ẹnìkan èrò kan lè àrò títí tààrò wípé a ní àṣà Yorùbá dùn, ó dùn ó lárinrin. Àṣà Yorùbá dùn ní báyìí ṣe ẹ̀ ti gbọ́ ohun tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ètò ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni kí ni ṣe ẹ̀ ti gbọ́ nípa rẹ̀, mo mọ̀ pé gbogbo ilẹ̀ ti máa gbọ́ nípa àwọn àmọ̀tẹ́kùn àwọn tí wọ́n ṣe tán, tí wọ́n fi ẹ̀mí sílẹ̀, tí wọ́n fi ara sílẹ̀, tí wọ́n dúró láti tún ilé ìwà bàjẹ́ kó ṣe kí ni kó gbayì láàrin gbogbo wa. Ogun adágbòdegbà, amúnisìn, agbanipa, agbénipa, arẹ́nita, arẹ́nijẹ, fagídígbógun ológun, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ àwọn àmọ̀tẹ́kùn ti dé báyìí. Bàbá mo kí yín o, mo kí gbogbo ládéládé nílẹ̀ káàrọ̀ òjíire tí ẹ fọwọ́ sí ẹgbẹ́ àmọ̀tẹ́kùn, àwọn olùmójútó ilẹ̀ káàrọ̀ òjíire, àwọn aṣíwájú ogun tí wọ́n gbọ́dọ̀ kẹ́yìn ogun. Mo kí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò, bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún, Ààrẹ Ọ̀túnba Ìgè Abíọ́dún Gani Adams lóògùn ọ̀fẹ́ o. Bàbá mo dìde o, mo ṣèbà, mo kí yín, mo yìn yín, Ọlọ́run bá wa kí yín, Ọlọ́run bá wa yìn yín. Àwọn ọlọ́pàá tá a gbójúlé wọn ṣe gbójúlé mọ́. Ọlọ́pàá fún ara rẹ̀ yìnyín pa láìṣẹ̀ láìrò. Ọlọ́pàá sì pàdé èèyàn lójú ọ̀nà, a sì máa gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtúmọ̀tú wò, a ní kó fi pásíwọ̀dù, a ní kó fi sí. Ọlọ́pàá a máa tú iṣẹ́ rẹ̀ wò. Ẹ dákun, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ọmọ káàrọ̀ òjíire, lọ́jọ́ wo la fẹ́ sinmi ogun? Ní ọjọ́ wo la fẹ́ dákẹ́, la fẹ́ sinmi ọ̀tẹ̀? Ọjọ́ wo la fẹ́ kúrò nídìí ọ̀tẹ̀ gangan? Ọjọ́ wo la fẹ́ kúrò nídìí ọ̀tẹ̀? Ọ̀tẹ̀ òye wá, ọ̀tẹ̀ ń fani sẹ́yìn, ń fani rì. Ẹ lọ́wọ́ gbogbo bí káàkiri àwa ọmọ Nàìjíríà, àwa ọmọ káàrọ̀ òjíire tá a jẹ́ ọmọ Yorùbá, Ọlọ́run má ṣe wá ní èrò ẹ̀yìn bí ìgbà tó jẹ́ pé àwa la wà lẹ́yìn pátápátá. Ẹ wò ó, mò ń bọ̀.
Ọlá. padà ní ìṣòro ìjà kan lọ́wọ́ bá parí lọ́mọ láwọn òtúrú o tí wọ́n fi dé ká àbàmọ̀ jẹ wọ́n dàmọ̀ pọ̀rọ̀ lọ́hùn bó kéré bó dẹ̀ tóbi kò ní lọ lórí ilẹ̀ ìlànà iṣẹ́ ṣùgbọ́n tọrọ lọ́hùn bá ṣe tọ́ a máa jẹ́ ìyàlẹ́nu nípa tí pápá padà wà gbà fún nǹkan ò fẹ́ kó tó máa ṣẹ́kù nǹkan fẹ́ jẹ lára ẹ̀ ló kù yẹn. Ìgbà tí Yusufu kéré lọ́la àlá o, torí ohun tó máa dìbò lọ́la. Àwọn ènìyàn tó délé rọ̀kẹ́rọ̀, ọwọ́ ló bá láàyò ní iléeṣẹ́. Ẹ ṣé ìyá wa olólùfẹ́ wa Ajá Aminat Sodiq akíyín àríyín kò ní sú yín kò ní rẹ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ní ṣìṣe ẹ̀ní ṣìwà ayé òní báyìí níwà jẹ́ ohun tẹ́ kì í ṣe ayé òní padà ká mọ́ yín lọ́wọ́ pẹ̀lú ògo Ọlọ́run gbógun bá pọ̀ lọ́tún bó pọ̀ lọ́sí ẹ̀ borí wọn. Mo kí ìyá mi Àjọkẹ́ Monsurat mo kí yín mo kí Tèmítọ́pẹ́ ọ̀kan láwọn Ṣọ́láàrin mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yín Àṣà Yorùbá Dùn. Mo kí bàbá mi ti Ghana má kànjú ọ láti Òwọ́rì bàbá àgbà mo kí yín o mo kí yín ní kíkí ọba kíkí ìjòyè mo kí yín mo kí Kúkọ̀yí Michael mo kí yín bákan náà mo kí gbogbo wa pátá lórí ètò wa ètò yín Àṣà Yorùbá Dùn. Ẹ gbọ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire ọjọ́ wo la fẹ́ sinmi ogun ọjọ́ wo la fẹ́ kò nídìí ọ̀tẹ̀ ọjọ́ wo la fẹ́ yọ kò nídìí ọ̀tẹ̀ gbọ́ ìsọ yìí wọ́n ní wọ́n sọ pé ohun tí ò ṣẹlẹ̀ àwọn ẹ̀dá wọ́n sì máa fi ẹni tẹ́bí sọ pé adégún ẹ̀tù sọ pé adé ògún mọ́ a sì wá wò ó bẹ́ẹ̀ báyé ṣe gbogbo nǹkan yìí náà tó a kúrò lójú kan náà àti ẹ̀tù wá ń gbìyànjú pé ká máa fi oríṣiríṣi ọ̀nà láti fi máa pera sí àkíyèsí gbára wa níyànjú pé àwa ọmọ Yorùbá àwa ni bàbá níbi gbogbo nílẹ̀ kàròjì lágbàáyé Yorùbá ni bàbá àwa lẹni tó a ní ohun tó yìnbó ní a ní ọgbọ́n a ní ìmọ̀ a ní òye a ní ètò ń bẹ ní gbogbo ọ̀nà láti ní ètò ká bọ̀wọ̀ fún ẹni tó jù ní lọ ká fi orí fún lórí ká gbà fún aṣíwájú àwa ọmọ Yorùbá la ní kí ló wá dé tó pé àwa tá a wà ní gbogbo ètò yìí gan àwa gbà fún ara wa mọ́ ìyàwó ò gbà fọ́kọ mọ́ pé ọkọ láláṣẹ ló lórí nínú ilé ọmọ ò gbà fún bàbá pé bàbá òun láláṣẹ lórí òun ọmọ gan ò gbà fún ọmọọṣẹ́ ò gbà fọ́gà mọ́ ọmọọṣẹ́ ò gbà fọ́gà ẹ̀ mọ́ olórí ò gbà fún ẹni tó tọ́ sí ǹjọ́ la fẹ́ kúrò nídìí ọ̀tẹ̀ ìmọ̀ ń tẹni ìrìn kẹ́nìkan gbé nǹkan sílẹ̀ kí ẹni tó gbé nǹkan kó tó ronú kó tó sùn kó tó ronú kó tó gbé nǹkan kan kalẹ̀ kó tó wọ orúkọ kan kó tó fi pè nǹkan náà kó ṣe é gbọ́ sétí táwọn èèyàn tó ń rí pé kìíní yìí ní ìmọ̀ ó ní ọgbọ́n ó ní òye kó tó gbé tò kalẹ̀ iṣẹ́ kékeré kọ́ kìí ṣe iṣẹ́ ọjọ́ kan ṣoṣo àtọwọ́ àtàyè àtàìsùn àtàìwò àti wàhálà àti ìsọnù gbogbo ẹ̀ ló ti gbà lórí ẹ̀ ó wá gbé nǹkan òun kalẹ̀ tán ó wá jẹ́ pé àwa wà lọ sọ́tún wà lọ sósì wọ́n wá ní àwọn òní ń bẹ nídìí nǹkan yìí pé kó dàrú kó wó ìlú kó wó ìlú kó dàrú ìlú kó wó ìlú kó dàrú wọn ò bá Haúsá ń bẹ wọn ò bá Yíbò ń bẹ wọn ò bá òyìnbó aláwọ̀ funfun ń bẹ ó wá jẹ́ pé àwọn èèyàn dúdú yìí náà tí wọ́n ní èèyàn dúdú àbìdíyànyàn èèyàn dúdú àbìdíyànyàn ṣèbí Yorùbá sì máa pálòwé wípé ojú àwọn tẹ́yẹ fò láì farakan ara ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùfẹ́ mi ó ṣe mí láàánú tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ wípé ikú tó yá ò ní pa èmi àti yín pẹ̀lú ògo Ọlọ́run ikú tó yá kò ní pa èmi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá pẹ̀lú àṣẹ Èdùmàrè kí ni kí wọ́n sọ nípa tirẹ̀ lọ́jọ́ iwájú kí ni àṣesílẹ̀ tó o ṣe tí àwọn ẹ̀dá ènìyàn adarí wurun èèyàn dúdú tàbí èèyàn funfun tí wọ́n lè rí ọ̀rọ̀ kàbí méjì nínú
ìgbésí ayé rẹ tàbí ìgbésí ayé àbí ìgbésẹ̀ nínú ayé tó gbé láti fi ràn èèyàn kan àbí méjì lọ́wọ́ yálà nípa ọ̀rọ̀ ẹnu rẹ ni tàbí nípa ìwà rẹ ni tàbí nípa owó rẹ ni tàbí nípa agbára rẹ ni tàbí nípa ọgbọ́n rẹ ni tàbí nípa ìmọ̀ tó ní. ṣé ọgbọ́n tá a fẹ́ kọ́ lára ti tiẹ̀ ní pé ó ní ọgbọ́n débi pé ó mọ̀ kan dàrú ó lè da nǹkan rú lágbájá ń bẹ láàrin yín àwọn eléyìí ó dàbẹ̀ irú ni ṣé ẹ̀kọ́ tó yẹ ká kọ́ lára tiyín nìyẹn lágbájá aláròká ni àti èyí tó ṣẹlẹ̀ àti èyí tó ṣẹlẹ̀ ní ó rò ó àwọn kan tẹ̀ máa rojọ́ ẹni tí ó ṣẹ̀ tí ó rò tí ò jẹ wọ́n lówó tí ò jẹ wọ́n kọ́bọ̀ wọ́n máa rojọ́ kiri tó bá sì wá ń rojọ́ yìí náà wọ́n á tún máa sun ẹkún sí bíi pé wọ́n ti fìyà jẹ wọ́n àwọn àròjọ́ yìí títí èèyàn dúdú àbìdú ìyànyàn ọmọ Yorùbá káàrọ̀ òjìrè náà ni ó tún padà sọ pé òun ń bá wọn dá sẹ̀ríyà fún aláìṣẹ̀ kò ní wádìí kò ní tọ ìpínpín ẹ̀ kò ní wá àtúntò kò ní wá àtúnṣe nígbà tó pé nígbà tí wọ́n ti dá ayé títí ẹ̀ tó ti wá ayé tiẹ̀ ó ojú ayé máa dàrú lọ bàjẹ́ pa yanjú ẹ̀ ní títì rẹ̀ ǹjẹ́ ẹmẹni tí ó ṣe yín lóore lọ́la wọ́n fẹ́ jẹ́ ẹnìkan sùn ọ́ lónìí ó wádìí rẹ̀ kó ṣe fínífíní lórí ọ̀rọ̀ tí wọ́n sọ fún ọ ó ṣèwádìí rẹ̀ débi pé bóyá o tẹ̀ wá rí pé o ti wá ṣèwádìí débi pé o wá ṣe àtúnṣe kó ba lè ní ẹ̀san níwájú Ọlọ́run àtúnṣe kankan ò lè ṣe àtúntò ò lè ṣe kí àdúgbò kó rójú tiẹ̀ kọ́ kí ìlú kó tòrò tiẹ̀ kọ́ kí àfi kó túbà tiẹ̀ kọ́ lẹ́yìn pé kò dàrú Yorùbá ọmọ Yorùbá ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú ẹ jẹ́ ká ronú jinlẹ̀ ẹ jẹ́ ká sùn kàkà ká sùn ẹ̀gbẹ́ ọ̀tún ká sùn ẹ̀gbẹ́ òsì ká sùn orun mẹ́ta tẹ̀dá sùn nínú ayé bó o bá bù lẹ́sẹ̀ ọjọ́ wo la fẹ́ dẹ́kun rẹ̀ gan àwọn àfáà ṣe wáàsí títí di ọ̀la di ọ̀túnla mẹ́jọ àwọn àfáà ò dákẹ́ torí tara wa yìí náà ni pásítọ̀ sọ wọ́n ṣe ìwàásù títí láti 100 ọdún dèní dọ̀la dọ̀túnla mẹ́jọ àwọn pásítọ̀ ò dákẹ́ torí tiwa yìí náà ni àwọn ọmọ kéékèèké tá a tún dé lánàá pẹ̀lú ìrírí àti àwọn ẹ̀kọ́ òye tá a rí àtúnwá sórí afẹ́fẹ́ láì gbà tọ́rọ́ láì gbà kọ́bọ̀ àtúnpè àwa sí àwọn àkíyèsí bí a sì lè ní ìlọsíwájú àjọṣepọ̀ tó dánmọ́rán kí wọ́n ní kẹ́mi ní gbà mí nímọ̀ràn kí n gbà ọ́ nímọ̀ràn ràn mí lọ́wọ́ kí n ràn ẹ́ lọ́wọ́ kájọ ṣàṣepọ̀ kí yà má jẹ wá wọ́n ní àrè kànrin ejò níjọmọ ejò níyà tí paramọ́lẹ̀ bá síwájú tí ṣèpé tẹ̀lé tí ọ̀ká tẹ̀lé tí òjòlá bàbá ejò tó ń bọ̀ lẹ́yìn bàbá ńlá kìnìún wò ní ó dúró láti gbẹ̀mí wa níbo ni kìnìún ọ̀hún ti ń bọ̀ ta ní jẹ́ kìnìún nígbàtí 100 ejò bí igba irinwó ejò tí wọ́n ṣùjọba tí wọ́n rìn àrìn pọ̀ kìnìún kan wà sọ pé òun láyà òun ó dúró kò lè dúró èyí la jẹ́ ìwé pé látijọ́ tá a ti ń yẹra wa òṣọmọ ìyá mi kọ́ ló bí ọ ta ni wọ́ fámílì Ìjẹ̀bú ni ọ́ Ìbàdàn ni mí Ẹ̀gbá ni mí Ìlọrin ni mí Èkó ni mí ṣé kìí ṣe inú ìran kan náà láti jọ wá ni ṣé kìí ṣe bàbá ńlá wa ànábì Adam alayhi salatu wa salam ṣé kìí ṣe òun náà ló àtàrà wọn jáde ni ṣé kìí ṣe ara ìyá wa ànàná wáò ṣé kìí ṣe ara wọn ni ìran bàbá ńlá èmi àti ìrẹ ti jáde kí ló wá dé tá a ní ká ṣera lóṣùṣù ọwọ̀ ká kọ́mọlùbọ́
ká ṣùjọ kíyà má jẹ wá kọ́ má kó yan wa kéré kọ́ má kó mọ ewé oríri tó sì pé bá a ṣe ń pa náà kan èmi ìlú bá a ṣe ń gbé pé kó dìde ọmọ káàárọ̀ òjìrè ọmọ àwa ìran Yorùbá yìí náà la tún fà wálẹ̀ là ń jákulẹ̀ àwa yìí náà ni lórí pé ìta ni mi ò lè tò sẹ́yìn ẹ̀ mi ò lè gbà fún àbí nǹkan tó gbé kalẹ̀ tó tún wá pè àwọn èèyàn sí wọ́n ní ẹ̀ńtà pé kó wá jẹun tó tún dì lọ́wọ́ mú ọmọ káàárọ̀ òjìrè ọmọ káàárọ̀ òjìrè ọmọ káàárọ̀ òjìrè ẹ jẹ́ ká ronú ẹ dákun ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká tún èrònú wa pa ẹ jẹ́ ká tún èrònú wa pa ẹ jẹ́ ká wo ohun tí ó tọ́ ohun tó yẹ ká ṣe nínú ayé ìfẹ́ lọ́lọ́run fi dáyé ìfẹ́ ni Ọlọ́run fi dáyé ibi tí ìfẹ́ bá wà àṣeyọrí máa ń wà ń bẹ̀ àṣejèrè máa ń wà ń bẹ̀ ìlọsọ́jú máa ń wà ń bẹ̀ ìgbéga máa ń wà ń bẹ̀ ohun ayọ̀ ohun mèremère ohun ìdùnnú gbogbo nǹkan tí ń jẹ́ ayọ̀ tó ń jẹ́ ìdùnnú oríire ayérayé ni máa ń wà ń bẹ̀ ibi tí ò bá ti sífẹ̀ẹ́ kì í ṣàṣeyọrí kankan ibi tí ò bá ti sífẹ̀ẹ́ kò ń sí àṣeyọrí kankan níbo là ń lọ gangan tá ò rọ́kọ̀ níbo là ń lọ tá ò rọ́kọ̀. nípinnu lọ́kàn ohun tó fẹ́ jẹ lọ́la. Ọlá tó bá fẹ́ dà láyé má bèèrè ọ̀sọ́. Nípinnu lọ́kàn ohun tó fẹ́ jẹ lọ́la. Ọlá tó bá fẹ́ dà láyé má sọ fẹ́ ní kọ́kọ́. nípinnu lọ́kàn ohun tó fẹ́ jẹ lọ́la. Ọlá tó bá fẹ́ dà láyé má bèèrè ọ̀sọ́. Nípinnu lọ́kàn ohun tó fẹ́ jẹ lọ́la. Tọ́lá wà pani lálàá wọ́n pọ̀ lónìí ilẹ̀ kan. Olùrànwọ́ kádàrà wọn máa wọ́n. ẹ ti gbọ́ wọn ní ohun tí èèyàn bá fẹ́ jẹ lọ́la má sọ fẹ́ nǹkan pé nǹkan báyìí ni mo fẹ́ jẹ lọ́la nípinnu lọ́kàn pé ohun tó fẹ́ jẹ lọ́la lélẹ́yìí níbi tí àwọn tí wọ́n tún rò ó pé Yorùbá ìran Yorùbá ọjọ́ òla fẹ́ bọ́ nínú ẹrú ọjọ́ òla fẹ́ bọ́ nínú amúnisìn ọjọ́ òla fẹ́ bọ́ nínú ṣèkítà àtakò bó o bá ọpá bó o bá ọpù lẹ́sẹ̀ ànífaradà fúnra wa ànífara wa àbára ṣọ̀rẹ́ dénú dọ́kàn ọ̀rẹ́ ojú ọ̀rẹ́ orí àwọn ẹni tó lérò wípé ọ̀rẹ́ rẹ olólùfẹ́ rẹ tímọ́tímọ́ tó sọ̀rọ̀ àṣírí fún òun náà ló tún dẹ tàkúté sílẹ̀ òun náà tún ní òun náà ni ló tún máa dẹ tàkúté pé ẹ má wọrí mo mọ agbára rẹ̀ ó sọ fún mi àṣìbọ́ rẹ̀ tímọ́tímọ́ ni tẹ́ ẹ bá ti lè gbé ẹ má jẹ́ kẹ́sẹ̀ rẹ̀ kanlẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ ò bá ti kanlẹ̀ ẹ wò ó ẹ ti gbẹ̀mí ẹ̀ lóòótọ́ wọ́n ti gbé o ẹsẹ̀ rẹ̀ ò kanlẹ̀ wọ́n ti gbẹ̀mí ẹ̀ o kí lè wá rí gbà kí lè rè rẹ kí ná fún ọ. orin yẹn dàbí orin bàbá mi Alhaji King Dr. Saheed Òṣùpá tó ní ikú tó pẹlẹ́dìyẹ kò gbọdọ̀ tó pẹlẹ́wúrẹ́ ikú tó pẹlẹ́dìyẹ kò gbọdọ̀ tó pẹlẹ́wúrẹ́ mirọ́sì ni o ọba mi òkè kì í ṣọba tó gọ̀ ọba mi òkè kì í ṣọba tí ò rí ohun kankan gbogbo iṣẹ́ wọ kálukú lọ́lọ́run ọba mi òkè ń rí ẹ̀san ó sì san torí ọba mi òkè kò bímọ ṣùgbọ́n ó bí ẹ̀san ọba mi òkè ò bímọ o ṣùgbọ́n má gbàgbé pé ọba mi òkè ọba mi aláwùrà bí ọba jagun má fi tìbọn ṣe ọba tí kì í lé ni kó tó pa ni ọba òyígíyigì ọba tó fi ọ̀run ṣèbùgbé tó fi ayé tó fi ṣàpótí ìtìsẹ̀ ọba tó tóbi 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 tó tóbi 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 tó tóbi tó tóbi tóbi tẹ́nìkan ò bọ́ mi tó tó tẹ́nìkan ò lè sọ pé ibi tó dé mi léyìí ọba tó ń rí gbogbo ayé bó ṣe tóbi tó láàrin ìṣẹ́jú kan ṣoṣo ọba tá kọjú síwájú tá máa rẹ́yìn ọba tá kọjú sẹ́yìn tá máa rí wájú ọba tá máa rí gbogbo nǹkan nígbà kan náà ta Fọlá. Nípinnu lọ́kàn ohun tó fẹ́ jẹ lọ́la.
ká tó là ojú wa rí. láti gbà tí ẹ fà á pẹ̀lú àdàmọ̀ ọdún tó lọ́jọ́ sí láti gbà yẹn lọ́lọ́run ọba ti sọ̀rọ̀ náà pé ká tó là ojú wa rí. ó sọ pé ṣe kẹ́hìn tó jẹ́ èèyàn ti wà kéhùn tó là ojú wa rí. ìlara ti dúró mọ́ ní àtòtẹ́ máa wà kéhùn tó là ojú wa rí. láti gbà tí ẹ fà á pẹ̀lú àdàmọ̀ ọdún tó lọ́jọ́ sí láti gbà yẹn lọ́lọ́run ọba ti sọ̀rọ̀ náà pé ká tó là ojú wa rí. ó sọ pé ṣe kẹ́hìn tó jẹ́ èèyàn ti wà kéhùn tó là ojú wa rí. ìlara ti dúró mọ́ ní àtòtẹ́ máa wà kéhùn tó là ojú wa rí. ó kí ìyá mi Kàfáyá Arẹwà Àjọkẹ́ Aláṣà mo kì í pé ẹ káàbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn. Mo kí ìyá mi Ọláyínká Abíọ́lá Àdè mo kí yín bákan náà mo kí Adéṣọlá Àbíọ́dún mo kí Abu Aisha Ajé mo kí yín Ọmọ́wùnmí Àníkẹ́ mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yín àṣà Yorùbá dùn. Àṣà Yorùbá dùn ó dùn ó lárinrin. Ẹ gbọ́ ìyá wa Kàfáyá Arẹwà Àjọkẹ́ Aláṣà ó mà ṣe o ẹ ṣe ìyá mi wọn ní akú iṣẹ́ èmi gbọ́ kí ẹ̀yin náà torí pé sọ̀rọ̀sọ̀rọ̀ lẹ́yìn náà níjọ́ wo làwọn ọmọ Yorùbá àwọn ọmọ adarí wurun àwọn ọmọ káàrọ̀ òjìrè àwọn ọmọ adúláwọ̀ ọjọ́ wo la fẹ́ nífẹ̀ẹ́ ara wa dénú ìgbà wo la fẹ́ jáwọ́ nínú ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìgbéniṣubú ìjánikulẹ̀ ìfaniwálẹ̀ kí ló pé ayé gan-an nígbẹ̀yìn àwọn tànádà àwọn alálùfáà wọ́n ti ṣe wáàsí títí a ò gbọ́ ẹni tó máa ràn lọ́wọ́ ò mọ̀ ó ti fi ọ̀tẹ̀ èké àbòsí irọ́ pípa kán lè sọ pé wọ́n ló wà ń bẹ́ẹ̀ kán lè sọ pé wọ́n ló sọ̀rọ̀ ó ti fi tako ẹni tí ò yẹ kó o tako lórí ohun tí wọ́n ṣe iṣẹ́ tí wọ́n fi ràn ó lọ jẹ́ ọ̀rọ̀ tí ò kàn ẹ́ lọ́wọ́ tí ò kàn ẹ́ lẹ́sẹ̀ látara ìtanú inú ara rẹ̀ ó ti dá sí ẹlòmíì kò tí a kàn gbọ́ wọ́n ní wọ́n pé a sì máa ṣìwàwù sẹ́ni tí ò ṣẹ́ rárá tí ò rọ́ rárá tí wà tiẹ̀ tí ẹ̀ ní nǹkan kan papọ̀ rí ṣé Haúsá ò ṣe wá Ìgbò ò ṣe wá òyìnbó aláwọ̀ funfun ò ṣe wá àwọn èèyàn dúdú là ń ṣe ara wa a sì ń ṣe wa títí náà a kúrò lójú kan báwo la ṣe fẹ́ ràn án lọ́wọ́ ọ̀nà la fẹ́ gbà ẹ dákun gbogbo tí ń jẹ́ àṣà nílẹ̀ Yorùbá pátá ló dùn ló lárinrin àṣà àti ìṣe wa la gbà níbi gbogbo òun ni ẹ rí nínú àmì ìdánimọ̀ àṣà Yorùbá dùn tẹ́ bá wo òkè ẹ rí àṣà Yorùbá dùn lẹ bá rí nísàlẹ̀ rẹ̀ àṣà àti ìṣe wa la gbà níbi gbogbo ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú èèyàn tó bá lè parí ìjà kò yẹ kó dá síjà kò yẹ kó dákújà kò sóhun tí ń bẹ̀rẹ̀ tí kì í lópin ajọ́ kan ẹ̀mí àti yín á kúrò nínú ayé kì í ṣọjọ́ tèrí pẹ̀lú ògo Ọlọ́run billahi rasulullah kì í sì ṣọjọ́ tọ́lá ṣùgbọ́n bó ṣe wù ká dàgbà tó ká pẹ́ láyé tó ìjọ kan á kúrò láyé ọmọ tèèyàn bàjẹ́ ọmọ ẹjọ́ ẹlẹ́jọ́ rò ọmọ àròsọ ohun tí ò ṣẹlẹ̀ mo tún já sí ìlú kan ìlú ọ̀tọ̀ ni káwọn ẹ̀dá dẹ̀ wo nǹkan tuntun ohun tí ò ṣẹlẹ̀ àròsọ ọ̀rọ̀ wọ́n sì rò ó àròsọ wọ́n dẹ̀ ro àròsọ mọ́yàn èyí tí wọ́n tún wá lọ sọ fún kò tún wá ní ṣe làǹkàyè òun náà sì gbà lọ́wọ́ wọn a sì máa bá wọn rò ó bẹ́ẹ̀ ni gíní kan ni ìkòdò kan ni Yorùbá náà ni o à ń bẹ nílé àbára wa ṣe à ń takora wa à ń jẹra wa lẹ́sẹ̀ à ń gbéra wa ṣubú à ń jára wa kulẹ̀ à ń fọra wa jábọ́ látòkè à ń tira wa ṣubú Yorùbá ọmọ adarí wurun ẹ jẹ́ ká jáwọ́ Ajá Kàfáyá ó sú ẹ̀yin náà kò kún ní sú yín pẹ̀lú ògo Ọlọ́run a máa wí náà ni kò ní sú yín kò ní rẹ̀ yín Ajá Kàfáyá
arẹwà Àjọkẹ́ Aláṣà kò ní sú yín pẹ̀lú ògo Ọlọ́run àjọ ṣàṣeyè. Ìyá mi Tọ́pẹ́ Tẹ́mì mo kí yín, àwọn ti tọ́kì nìyẹn, mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò wa, ètò yín Àṣà Yorùbá Dùn. ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin lè máa rojọ́ Táyé tó ń gbani sílẹ̀, ọlọ́pàá múni ni o, wọ́n fẹ́ múni ni oníṣòro pẹ̀lú èèyàn kan, àwọn tí wọ́n tún lọ ń gbani sílẹ̀ tó wọ́n fi ọmọ àtìyàwó sílẹ̀ wọ́n ní àwọn náà ní kinní kan àwọn ní kòdò eléyìí gbogbo ẹ̀ náà ló ń kún ẹnu yín. Ìyá bàbá mi Òpómúléró Àlàó bàbá mo kí yín, Alhaji Gbọ́láhàn Rájí. Ọjọ́ Jímọ̀ nìyẹn, ọjọ́ olóyin bàbá, ṣe ẹ lọ kí Jímọ̀ bàbá, ṣe ẹ kí Jímọ̀ torí mo ṣáájú yín lọ́dọ̀ Jímọ̀, mo dẹ̀ sọ fún wọn pé ẹ̀ ń bọ̀ bàbá, ṣe ẹ kí Jímọ̀, ṣe ẹ débẹ̀, mo jẹ́rìí yín, aláàjì yín ájì yín ò ní bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. ẹ dákun bàbá mi, ẹ dákun ẹ dábọ̀, mo kí wife Ìgbẹ̀yìn Adùn wife Ìgbẹ̀yìn Adùn, mo kí pé káàbọ̀ sí orí ètò yín Àṣà Yorùbá Dùn. Àṣà Yorùbá Dùn ó dùn ó lárinrin, Àṣà Yorùbá Dùn ó dùn gbọ́ngbọ́n kan sí ó ń kan sí. ẹ wò ó, ọjọ́ àbá wáyé pa àwàyé là wáyé, ọjọ́ àbá dápẹ́ àkùràyé là kùràyé. Èmi ò ní fi òtítọ́ sílẹ̀ kí n máa parọ́, mi sì nítorí pé ẹnìkan ó bù mí láṣọ tàbí aṣọ tó bù mí yóò gbà padà lọ́wọ́ mi kí n rótìtọ́ kí n má lè sọ o. mi sì fẹ́ nìkan kan sọ̀rọ̀, àní àánú ọmọ Yorùbá, àánú ọmọ káàrọ̀ òjìrè, gbogbo àwa Yorùbá, àwa ọ̀dọ́, àwa àgbàlagbà, àwọn àánú wa ń ṣe mí. Pàápàá jùlọ àwọn obìnrin wa, àwọn ọ̀dọ́ ìwòyí, a ti ṣe oríṣiríṣi ètò. ẹ má bínú, ó fẹ́ rẹ kí ló ń pè é, ẹ má bínú. a ti ṣe oríṣiríṣi ètò láti ṣe nípa ohun tó ń pè ní àṣà. àwọn kan ti bèèrè lọ pé kí ni tí mo ní lérò, kí ni mo rí lọ́bẹ̀ tí mo fi wà rọ̀wọ́, tí mo fi sọ pé Àṣà Yorùbá Dùn. ìrírí tí mo rí níwọ̀nba ìgbà táwọn náà dé láyé ló jẹ́ kí n wòye pé kí ló fa sábàbí àwọn ogun tó ń ṣẹlẹ̀ sí àwa ọ̀dọ́ ọ̀sìn, kí ló fa sábàbí àwọn ìyà tí ń jẹ àwa ọ̀dọ́ ọ̀sìn, àtọkùnrin wa àtobìnrin wa, ìyà ń jẹ wá. ìyà sì rèé kò mọ̀ wá, ìyà ò wá wá, ìyà ò rí wá, àwa fún ara wa gángan là ń wáyà, la fẹ́ mọ̀yà, là ń mọ̀yà. Ọlọ́run má fìyà mọ̀ wá, Ọlọ́run má jà ríyà, Ọlọ́run má jà mọ̀yà, Ọlọ́run kó bá wa dópin ìyànú ayé mi àti yín pẹ̀lú ògo Ọlọ́run. Látàrí fífẹ́ ọkọ, iṣẹ́ tá ń ṣe, iṣẹ́ ṣíṣe, ìrìnàjò tá ń rìn ká tó ní ìrìnàjò, báwọn tí wọ́n bí wa, àwọn tó ṣíwájú, bí wọ́n ṣe ń rìn, bí wọ́n ṣe ń tọ́, àwa tó dé ìsìn àárín bẹ́ẹ̀ mọ́, àtọ́ bẹ́ẹ̀ mọ́. wọ́n wá fi àwọn nǹkan méjì kan, wọ́n fi bù wá lójú, wọ́n fi rú wa lójú. àwọn nǹkan méjì yìí náà tó fi rú wa lójú, tó fi bù wá lójú, kì í kú ṣe pé àwọn náà ò ní àṣà tó yè koro tó dúró gbọ̀ngbọ̀n. àwọn míì àti máa sọ pé bóyá ààrẹ Àṣà Yorùbá Dùn ó ti ṣàwo ìlẹ̀kẹ̀ ní fi sọ́rùn yìí o, ó fi ìlẹ̀kẹ̀ sọ́wọ́ o, kì í ṣe aláwo nìkan ní lò ó. tó bá lágbọ̀ọ́yé kí n sọ fún ọ lónìí, mùsùlùmí ni mí, ẹlẹ́sìn mùsùlùmí pọ́nbélé ni mí láti ìrandíran mi, ṣùgbọ́n mo gbọ́njú bá àwọn ìlẹ̀kẹ̀ yìí, àwọn nǹkan báyìí lọ́wọ́ bàbá tó bí bàbá mi lọ́mọ. tó bá ń lọ òde tí wọ́n wọ agbádá, tí wọ́n wọ aṣọ tó pé, wọ́n á sì máa lo ìlẹ̀kẹ̀ iyùn, wọ́n á sì gbé sọ́rùn. àpọ́nlé tó péye náà máa ń bù wọ́n. bàbá tí ò bá lo ìlẹ̀kẹ̀, àwọn góòdì ayé àtijọ́ ohun tó bá gbé sọ́rùn báyìí,
ìsàlẹ̀ ìdodo níbi ìbàdí ni yóò dé tó bá gbọ́njú ba tàbí tó ń gbọ́ nípa rẹ̀ tó mọ̀ lọ bèrè èmi sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò Àṣà Yorùbá Dùn. Àṣà Yorùbá Dùn, bàbá mi Alhaji salamu alaikum alaikum salamu alaikum barakatu. Bàbá akramallah, bàbá Alhaji Sheikh Kamalidin Ọmọtókèṣe, bàbá mi, bàbá àgbàlagbà, bàbá tún ni kí tó ṣe bàbá tèmi, bàbá tó bí bàbá tèmi, àwa jẹ́ grandpa tèmi, bàbá àlùbáríkà, bàbá dáadáa, bàbá ẹ ṣé o, àmín àmín, Ọlọ́run yóò bá wa kún yín, àmín àṣẹ Èdùmàrè, àmín àmín àmín. Bàbá mi ẹ ṣeun gan. Àwọn bàbá tó bí bàbá tó bí bàbá ti wá nìyẹn. Wọ́n mọ̀ wípé eléyìí ó yàtọ̀ sí pé ìṣẹ̀ṣe gan pàápàá a sì ń bọ̀ ń bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ mọ ohun tó pè ní ìṣẹ̀ṣe o, ọ̀pọ̀lọpọ̀ wọn mọ ohun tó pè ní ìṣẹ̀ṣe. Àwọn àgbàlagbà sì máa pálọ̀ wípé ká má gbàgbé àṣà àti ìṣẹ̀ṣe wa, ká má gbàgbé àṣà àti ìṣẹ̀ṣe. Lọ́bẹ̀ lẹ́ni ìṣẹ̀ṣe mú bọ̀ wá mú ìdí ẹ̀. Ohun tó ń pè ní ìṣẹ̀ṣe kì í ṣe awo, kì í ṣe awo rárá ló pè ní ìṣẹ̀ṣe, kì í ṣe òòṣà. À ń bọ̀ bẹ́ẹ̀. Yorùbá bí Yorùbá wádìí Yorùbá jinlẹ̀ yóò kàn máa mú lórèfé kò ní yé kanlẹ̀. Bẹ́ẹ̀ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ lómi wọn ní àgbọ́yé èdè Yorùbá ní sísọ tàbí ní gbígbọ́. Wọn kì í mí kanlẹ̀ kí wọ́n tó fèsì sí ohun tí wọ́n gbọ́. Ohun tí wọ́n gbọ́ ọ̀tọ̀, ohun tí wọ́n fèsì sí ọ̀tọ̀ ni. Mo ń bọ̀ jẹ́ kí n dókè lọ́hùn. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa, ètò yín Àṣà Yorùbá Dùn. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, mo kí yín lẹ́ẹ̀kan sí i. Mo kí ìyá mi arẹwà Àṣà Yorùbá Dùn Janet Oyindamola Olúwatìmílẹ́yìn. Kò ní sú yín, kò ní rẹ̀ yín ní gbogbo ìgbà ayé yín. Ẹ̀rí dánìkan ṣe láyé yín. Gbogbo ibi tí ẹ bá fi sílẹ̀ ó máa bá a pẹ̀lú ògo Ọlọ́run. Wàhálà ìdààmú kéré tóbi kò ní wọlé tọ̀ yín. Mo kí yín kíkí tológun. Mo kí gbogbo apátápátá lórí ètò wa, ètò yín Àṣà Yorùbá Dùn. Mo kí wa o. Ẹ má bínú pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn òun ló ń gbò. Torí pé a ò lọ sí ibi tí a ti máa ń pàdé lónìí fún ìdí kan tàbí kejì. Ṣùgbọ́n yóò máa padà yé wa ní ọjọ́ iwájú. Gbogbo alákí akí ara wa wípé a kú ọlá Jímọ̀. Òní ọjọ́ Jímọ̀ lóyìn yóò tù wá lára pẹ̀lú ògo Ọlọ́run. Wàhálà ìdààmú òní dé bá wa. Àní rí ìbànújẹ́, àní rí ikú ọmọ. Ẹ wò ètò Àṣà Yorùbá Dùn, ètò ni Àṣà Yorùbá Dùn, ètò ni. Ẹ máa gbọ́ lóòrèkóòrè, ẹ máa bá wa dá sí ètò. Ẹ máa bá wa dá sí ètò. Ẹ jẹ́ kájọ máa gbára níyànjú. Ọdún tuntun la wà yìí. Lágbájá ṣe ọ ní ọdún tó kọjá. Ìwọ ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ tó mọ oore tó lè ṣe fún ọmọ tó sì máa bí lọ́la tàbí ọmọ tó bí. Oore tí ó ṣe fún ọmọ rẹ tó bí ní ọ̀la tẹ́nìkan mọ̀, ìwọ fún rẹ ò tí ì mọ̀. Tàbí kò tẹ̀ wá ṣe rárá, wọ́n ní ó ṣe lágbájá. Tàbí wọ́n ní òun àti lágbájá ní gbólóhùn asọ̀ bákanbàkan. Ó wá ronú méjì wá ń bí. Ṣé lágbájá ló dárúkọ rẹ̀? Ó ṣe má wọ̀rí. Àti ń dẹ́ tipẹ́tipẹ́ àbẹ̀ dá sẹ̀ríyà fún. Ẹni tó fẹ́ dá sẹ̀ríyà fún lólóore ọmọ rẹ̀. Tọmọ rẹ̀ ó fi débi tó ń lọ. Tí ó fi rí àánú gbà. Ó sì ti gbàgbé tó gbé olójú òríran. Ọba mi òkè ń ti fi jọ Ọlọ́run tí ò fi hàn ẹ̀dá adámọ̀nù. Ọlọ́run bá fi ẹ̀dá hàn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ wípé wo ẹni tó ń lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò lóore rẹ̀ rèé o. Òun ni ọlá rẹ̀ o. Kò sẹ́dá kan tí ó gbà ìpọ̀ Ọlọ́run bẹ̀. Àìwá farahàn
àìmá fún wa ní àwọn nǹkan yìí, oore ọ̀fẹ́ yìí, wọ́n fún ara rẹ ti fọwọ́ ara rẹ pa olóore rẹ mọ́lẹ̀, ó ti fún ọwọ́ ara rẹ ó ti fi rán olóore rẹ sọ́run. Olóore tó pé tó bá igi kan ṣoṣo tó pé tó bá ti rú, ṣe ni àwọn ènìyàn dàbí igi èso tí ò yọpọlọ pẹ̀lú mi. Ẹ̀dá ènìyàn ó dàbí igi eléso tó ń so èso ọsàn àti àgbálùmọ̀ àti mángòrò, tàbí àwọn èso tó ń so bí ogún bí ọgbọ̀n bí ọgọ́rùn-ún jáde. Kí èèyàn wá mú igi ọsàn tó máa so bí ogún bí ọgbọ̀n tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n mú lórí rẹ̀, tí wọ́n kà lórí rẹ̀, tí wọ́n gbádùn rẹ̀, ẹnìkan wá mú àdá, ó wá kìbọ̀ igi yẹn, ó wá gé pí. Tí o bá jẹ́ aláwẹ̀ mẹ́rin ẹ̀dá tó jẹ́ onínàkáyè ẹ̀dá, ó yẹ kó o wò pé ẹni tó gé igi ọsàn yìí, ó yẹ kó o bí kí ló rí lọ́bẹ̀ tó fi wá rọ́, kí ló torí ẹ̀ gé igi ọsàn yìí, kí ni igi ọsàn yìí bá ṣe fún ẹ. Igi ọsàn pé gbogbo àlà ń ká, là ń mú, là ń gbádùn ẹ̀, tàbí igi ọsàn yóò tẹ̀ tí ìṣòro rárá jáde, ó sì hù jáde tí gbọ́n tí ó bá igi ọsàn yìí ti dàgbà, igi ọsàn yìí ti ń dàgbà, àjọ máa mú ni. Igi tó wá ń dàgbà bọ̀ tí ogunlọ́gọ̀ ènìyàn ti ń dunnú lórí igi ọsàn yìí, ipe tó bá bẹ̀ sí ní so èso ọsàn jáde, àwọn ó kà ń bẹ̀, àwọn ó mú ń bẹ̀, ẹlòmíì kan tún mú nínú èso yẹn gan pàápàá, yóò tún lọ gbìn láti tún fi hù jáde níbòmíràn. Ìwọ wá ní igi èso yẹn, o wá fẹ́ fà á tu, o fẹ́ àwú tegbòtegbò pé kó má lè hù jáde. Owó ìlọ́wọ́ tèmi o, torí ọ̀rọ̀ Ifá Ọ̀rúnmìlà bàbá Àgbọnmìrègún ni. Ó ní òwe lòun ó máa pa, òun ò sì ní pààyàn. Òwe ni Ifá máa ń sọ, Ifá kì í sọ̀rọ̀, òwe ni Ifá máa ń pa. Ànábì wa Muhammad sẹ̀sán wá sí ọ̀rọ̀ Ọlọ́run ní sì ń sọ, kò sọ ìfẹ́ inú, kò pàṣẹ. Ànábì Isa tí ń ṣe Jésù Kristi alayhi salatu wa salam, Ànábì Isa kò pàṣẹ. Kódà nígbà tí ẹ bí pé àbíwọ̀ lẹni náà, kí ló sọ? Ó ní ìwọ wí. Ànábì Isa alayhi salatu wa salam tí ń ṣe Jésù Kristi, nígbà tí wọ́n bí, àbíwọ̀ ni ìránṣẹ́ ọ̀hún, àbíwọ̀ lẹni náà, ó ní ìwọ wí. Kò pàṣẹ pé èmi ni, ta lè mi wájú yín, ọ̀rọ̀ mélòó fẹ́ bá yín sọ. Ọjọ́ òmù dáyé, kí n tó dáyé ẹ̀ ti ń gbọ́, ẹ̀ ti ń rí, ẹ̀ ti ń sọ, kódà ẹ̀ ti ń hu ìwà bó ṣe ń kálukú. Ìwà tó ń kálukú ń hù nínú àyè ara ẹ̀, nínú ara rẹ̀, nínú ọgbọ́n ara rẹ̀. Ṣùgbọ́n èmi kàn eléyìí inú tèmi dùn o, pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè, ọba tó rán mi níṣẹ́, tó fún mi ní ọ̀rọ̀, tó fún mi ní oore ọ̀fẹ́ láti rí iṣẹ́ àti ọ̀rọ̀ náà, láti lè rí sọ. Mo dúpẹ́ o, èmi dúpẹ́ tèmi pé mo wí o, mo sọ. Ọba mi òkè, ọba mi àláwùrà bí lọ́ba ẹlẹ́sàn tí san ẹ̀dá lẹ́sàn oore. Bó o bá ṣe eré ó bá, bó o ṣàbùrú ó bá, gbogbo tẹ́lẹ̀ bá ṣe nínú ayé yóò bá. Èmi ò ní kó tiẹ̀ gbẹ̀san rẹ̀ láyé rárá. Mo kí ọ̀gá mi Olúṣẹ́gun Àjàyí, aláṣẹ Oòduà, mo kí yín ọ̀gá mi, àgbà nínú pìrìsẹ́ńtà, pòròmọ́tà tó gbajúgbajà, mo kí yín o, mo kí yín bàbá, kẹ̀pẹ́ kẹ̀gbó, kẹ̀ fọwọ́ páwú, kẹ̀ fèrèkì jóbi. Yẹ́ṣẹ́ ìyá mi Janet Oyíndàmọ́lá, arẹwà àṣà Yorùbá dùn. Ìyá mi ní ọ̀rọ̀ díẹ̀ là ń sọ fún ọmọlúwàbí, wọ́n tó bá dénú ẹ̀ àjòdìndì. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹ̀bá àtẹnubèpè kẹ́ẹ̀tẹnubàṣẹ, wọ́n ní a ó débi tí a fẹ́ dé. Ọ̀tá má fọ̀run yọ̀ mí, gbogbo alájọ́ ń lọ. Ìtì ní kankan, ẹ̀yin lẹ ti ní nǹkan, ẹ̀yin lẹ rúmbà. Àpadà tálákà sólówó, orí ayérayé ni. À ń bẹ Ọlọ́run ní mí,
tálákà ọlọ́run ni mí, àlìmísíkìn ọlọ́run ni mí, ẹrú ọlọ́run ni mí, àti jẹ àti mú mi àti wọ̀ àti sọ àti sùn àti jí ọwọ́ ọlọ́run bá mi òkè ló wà. ṣé ká lówó ká kọ́lé ká jẹ́yàn nínú ayé, ọlọ́run ló ní, agbára kọ́, ògùn kọ́. tó bá wà pé òun ṣe mí, àti dé àti ṣe kíní kan, ó ṣe mí, ara rẹ ló ṣe. ìdá ń bà kọ̀ jẹ́, ó ti gbàgbé pé ilé ara òun lòun bàjẹ́, tákọ̀ bá ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tán níbo ni ó padà sí. ìdá yín bà kọ̀ jẹ́ ni, àwa náà ti mọ̀ pé dà níyín, a tètè mọ̀ ni, àti wá rí pé ìdà níyín ẹ̀ ń bà kọ̀ jẹ́. nígbà tí ìdá yín bá ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ tán níbo ni ìdá yín ó padà sí. àwọn tàná tó gbógun ti ààrẹ ọ̀nà kakanfò níjọ́ kìíní àná nígbà tí bàbá ń bẹ ní Gani Adams yóò ṣubú ni, yóò gbẹ̀yìn ni, yóò ṣègbà ni, yóò ṣàwo ni, pẹ̀lú ọlánú kan tíṣẹ́ tọ́lọ́run rán tó ń finú ṣe é. Jàǹdùkú ni wọ́n, kinní kan ni wọ́n, igbá kan ni wọ́n, lórí pé àwọn ó sunkún ìran ilẹ̀ Yorùbá. gbogbo àwọn ifá tí bàbá yìí dá nígbà náà lọ́hùn, ààrẹ Gani Adams, ifá tí wọ́n dá nígbà yẹn pé ẹkún ìran Yorùbá làwọn ń sùn, ìyà ebi ìran Yorùbá làwọn ló ń pa àwọn, ọ̀gbẹ́ ìran Yorùbá ló ń gbọ́n àwọn ò fẹ́ kí ìran Yorùbá ká sọ wá di ọmọ ìyá Haúsá, ká má lè rí ìmí ara wa látàn, ká má lè rojú ara wa, ká má lè ṣe léyìí. ẹ jẹ́ ká lò fẹ́, tá a bá kóra wa níjànú, tá a kóra wa pọ̀, tá a ṣe múlẹ̀, tá a bára wa sọ̀rọ̀, tá a ń fúnra níṣìtí, tá a ń bára gbogbo nǹkan yìí, ìyà ò ní jẹ wá, wọn ò ní kó wa mẹ́rù, wọn ò ní kó wa lẹ́rù, wọn ò ní fìyà jẹ wá. ẹ wò ó, gẹ́gẹ́ bí ìyá mi ṣe sọ wípé àbọ̀rọ̀ la máa sọ fọmọlúwàbí, wọn tó bá dénú ẹ̀ yóò dòdìndì. ẹ̀dá tó mọ̀ la ò sí, ọlọ́run bá mi òkè lọ́ba tó ní òní tó ní ọ̀la tó sì mọ ohun tó lè ṣe. ṣùgbọ́n èmi gbàdúrà pẹ̀lú àníyàn mi wípé mi ò ní ṣe ìbàjẹ́ tàbí ọwọ́ aburú tàbí ọwọ́ ìfàsẹ́yìn àbí ọwọ́ pé kẹ́mi ọmọlàkejì mi tó jọ ọmọ káàárọ̀ òjíire kó tọwọ́ mi bọ́, yálà látẹnu ni tàbí látara tàbí gbàgbà tó lọ máa fún mi, ẹ̀mí ọmọlàkejì mi, ìgbésáyé ọmọlàkejì mi ò ní tọwọ́ tèmi bàjẹ́ o. ó wá kù ẹ̀yin, ó kù yín o. ẹ jẹ́ ká ronú jinlẹ̀, ká ṣe ohun tó tọ́, ká ṣe ohun tó yẹ, ẹ jẹ́ ká bára wa ṣe àṣepọ̀, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa, ẹ jẹ́ ká dìde ti ara wa, ẹ jẹ́ ká gbárùkù ti ara wa nínú gbogbo tí a bá ti gbé kalẹ̀ tàbí tí a bá ti dá sílẹ̀ ní ti dáadáa. owó lo ní, ìrànlọ́wọ́ tó bá fi lè ṣe, ọlá lo ní, ìrànlọ́wọ́ tó bá fi lè ṣe, agbára lo ní, ìrànlọ́wọ́ ní kò fi máa ṣe, fi máa ṣàánú, fi máa ṣèrànlọ́wọ́, tún lé ṣe, tún ọ̀nà ṣe, tún ẹgbẹ́ ṣe, tún ìlú ṣe, tún gbogbo ibikíbi tó bá dé máa tún ṣe gbogbo tó bá lágbára láti lè fi tún ṣe. ọ̀pọ̀ lówó tó lè fi tún gbogbo nǹkan ṣe, ọ̀pọ̀ ní ọlá tó lè fi tún gbogbo nǹkan ṣe, ọ̀pọ̀ ní ọgbọ́n tó lè fi tún gbogbo nǹkan ṣe, ọ̀pọ̀ ní agbára tá lè fi tún nǹkan ṣe, àtọwọ́ àtọlá àtagbára àtọ̀rọ̀ àtẹnu tẹ́ ní láti lè fi tún nǹkan ṣe. Ọlọ́run fún yín, báwo lè ṣe lò ó? kàkà kẹ́ ẹ fi tún nǹkan ṣe, ẹ fi ń ba nǹkan jẹ́ ni. ọ̀rọ̀ báìbù sì ni o, tí gbogbo à ń bẹ̀bẹ̀ tá à ń bẹ Ọlọ́run pé kọ́lọ́ máa fi jẹ wá o. wọ́n ní a ó bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní dé ìran kẹtàlá. kì í ṣe ìran kẹtàlá mọ́ sí o, dé àtìrandíran ni o, àtìrandíran ni. ìwọ tó ọmọ ọlọ́mọ láti fi ṣe ṣẹ́ṣó, ọmọ tọmọ ọlọ́mọ bàjẹ́, ọmọ ọlọ́mọ yà ń wéèrè, ọmọ bó ṣe lè fi ọṣẹ pa kí ní ọmọkùnrin rẹ kó fi bọ́ ọmọ ọlọ́mọ sùn, tó fi gba kádàrá tiẹ̀ jẹ́, tó fi gba kádàrá tiẹ̀ mọ́ ọ lò. àná wà fún ọ láì lo kádàrá ẹni ẹlẹ́, láti bá kádàrá ẹni jẹ́, láì bá tèèyàn jẹ́, kí wọn náà dé débi tó ń lọ. ọ̀nà wà lóríṣiríṣi Ọlọ́run fi ti là sílẹ̀. ọba mi òkè, ó dá ewé, ó dá egbò,
ó ní ẹ máa lò ó pa láṣẹ ní ewé àtegbò ẹ máa lò ó ẹ fi máa tún tara yín ṣe ẹ máa tẹ bá ti ń já ewé yìí ní ti mímọ́ pé mímọ́ tó ní kó fi máa já ewé pẹ̀lú àníyàn ọkàn ìwọ Ọlọ́run orí ń fọ́ táyé o ewé yìí Ọlọ́run bá wa lórúkọ rẹ̀ la fi já o kó o gbó sómi kó ní kí táyé kó fi fọ orí pẹ̀lú àṣẹ Ọlọ́run orí yóò dúró. Inú Kẹ́hìndé ó já ewé fún bàbá kan ní ewé gbogbo lògùn, bàbá kan ló sọ bẹ́ẹ̀, wọ́n ní ewé gbogbo lògùn, wọ́n ní gbogbo ewé pátápátá wọ́n ní ògùn ni, kò sí ewé kan tí kìí ṣe ògùn. Tó bá ti ní àníyàn dáadáa ẹni yìí ó ń bẹ nínú ìnura Ọlọ́run o mímọ̀ tèmi ó pé o mímọ̀ tèmi ó ṣe o ṣùgbọ́n wọn ló dá ewé ọ̀nà tó ewé yìí fi hu jáde agbára rẹ ni, omi tó gbé ewé jáde àṣẹ rẹ ni, ọ̀nà tó ewé gbà jáde àṣẹ